ìkúnlẹ̀ abiyamọ ògódé ẹ̀mí pin kọ́lọ́run má jẹ́ kí gbogbo ojú tó ní àǹfààní tó ń wo fídíò yìí kó jẹ́ tiwọn o. iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú ọkọ ìyàwó kan àti ìyàwó rẹ̀ pẹ̀lú àwọn ọmọ méjì tí wọ́n kú sínú ilé tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó lọ. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra wọ́n ti ní àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ikú tó pa odidi mọ̀lẹ́bí kan run ní ìlú Onitsha. Ifeanyi Theophilus ìyàwó rẹ̀, àwọn ọmọ méjì pẹ̀lú mọ̀lẹ́bí ìyàwó àti ọmọkùnrin kékeré kan ló kú nínú ilé tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó lọ ọ̀hún. ilé ọ̀hún ni wọ́n sọ wípé ó wà ní GRA ní ìlú Onitsha. ọ̀kan lára àwọn alábàágbé tó ní kí wọ́n fi orúkọ bo òun láṣìírí, òun ló bá àwọn aṣojúkọ̀ròyìn wa sọ̀rọ̀ tó sì sọ gbogbo bí nǹkan ọ̀hún ṣe ṣẹlẹ̀ fún wọn. ó ní a gbọ́ pé ìyàwó rẹ̀ ó bímọ lọ́jọ́rú, wọ́n sì kó lọ sí inú ilé ọ̀hún lọ́jọ́ àìkú. lẹ́yìn tí ìyàwó bímọ tán ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. lẹ́yìn náà la gbọ́ pé gbogbo wọn ti jáde láyé, àmọ́ ọmọ kékeré jòjòló tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí òun nìkan ló wà láàyè. ìròyìn ní ọjọ́ 17 oṣù keje ọdún 2023 yìí ni wọ́n ṣe ìkómọjáde tí wọ́n sì kó sínú ilé wọn tuntun, àmọ́ òkú wọn ni wọ́n gbé jáde kúrò nínú ilé ọ̀hún. gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, alẹ́ ọjọ́ ìsinmi làwọn àlejò wọn kúrò nínú ilé náà tí àwọn náà sì sùn. ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn yìí yóò fi jí, òkú wọn ni wọ́n bá ní ọjọ́ kejì. bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n gbìyànjú láti kó àwọn ènìyàn ọ̀hún lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú, ó ní ẹ̀pà ò bóró mọ́. ọlọ́pàá ní àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ làlúrí yìí. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra Tonchukwu Nkeja ó sọ fún àwọn akọ̀ròyìn wípé òótọ́ ni ìṣẹ̀lẹ̀ yìí, tó sì sọ wípé gbogbo àwọn ènìyàn kí wọ́n kún fún àdúrà lórí ògódé ẹ̀mí pin ìkúnlẹ̀ abiyamọ. odidi ìdílé kan ó kú lẹ́yìn ìgbà tí wọ́n kó sínú ilé wọn tuntun. kí àwọn ojú tí wọ́n ń wo fídíò yìí kó má jẹ́ ìpín yín o.